tú mi síta. Báwo ni ẹni dààmú akú ọdún akúyèdùn nǹkan ṣe mí o nǹkan ṣe mí ẹ fura sí ni ẹ̀mí ẹ̀mí pé mo ṣe bá ti lọ́dún tó kọjá bankruptcy yẹn òun ni ò jẹ́ rójú ráyè ara mi o ìgbà tí bankruptcy dé clear tó lóun ṣàánú pẹ̀lú àwọn kọ́sọ́mà kọ̀ọ̀kan tán nínú rẹ̀ àwọn Wàsíù nǹkan àwọn kọ́lé olóòtú wọ́n fún mi lówó díẹ̀ mo tí mo tún ṣe mo bá lọ ra ajá ni mo rà mo sán ní Mufasa ẹgbà mi ọ̀rọ̀ ajá Mufasa ti síkì bá wọ́n ládùmíṣàn èmi ò mọ̀ pàjágbó owó jẹ́yàn lọ́wọ́ tó bá síkì èmi sì tó bá rẹ̀ pé ju mi ò rẹ́jú fẹ́ síkì kan lábùkù kan lọ ajá ni wọ́n na admission by 20,000 per day 20,000 per day ọ̀dà mo mú nǹkan bọ̀ fún yín ẹni kí ní ìkọ̀kọ̀ sọ fún yẹn gbárùkù tì mí lórí ọ̀rọ̀ ajá yìí Mufasa ò gbọ́dọ̀ kú o 2021 àìnígbòkú ajá sí àìnígbòkú ọmọ sí o mo ṣe jẹ́ nìyẹn mo ń bọ̀.